ó máa wá iyọ̀ ìsebẹ̀ wàá fi ṣe òdo orímọ̀ye yasaku yẹn wàá fi iyọ̀ yasaku sílẹ̀ ẹlẹ́bẹ̀ yẹn wàá fi ṣe round ṣòro àárín tí mo rọra kọ̀ọ̀kan sí yẹn wàá gbé ìgbín ńlá ẹyọ kan ìgbín àyè ẹyọ kan wàá gbé sáàárín yẹn wàá palẹ̀kùn dé mọ́ níbi tó silent ìgbín yẹn ó máa fà á máa fẹnu kan yọ̀ á padà á máa fẹnu kan iyọ̀ tó fi ṣe sákìn á padà títí tá a fi kú síbẹ̀ wàá wá páàkì ìgbín yẹn àti iyọ̀ yẹn wàá páàkì ẹ̀ sínú kòkò kan wàá forídé atare kan sí wàá fi èpo ọ̀bọ sí wàá wá jó tó bá ti wá jó wàá lọ̀kùn náà farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ gbogbo ẹni tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ń ní ìbálòpọ̀ ojú oorun tó ń lálàkàlà gbogbo nǹkan wọn kì í jẹ́ kí èèyàn tẹ́gbẹ́ ìjákulẹ̀ ló máa ń fà síwájú kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 àbí tó bá ṣiṣẹ́ ìtàn account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ nípe ní níjà lọ́tún lọ́sì bí sí ní láì tààlà ẹ WhatsApp organization wa ètò àwẹ̀ wà ètò sàárà wà ètò àdúrà wà tó legit àwọn àlálùpà ọ̀dà wà tí kìí ṣe oṣoolẹ tí kìí ṣe àwúre tí kìí ṣe ẹbẹ àgbà ò bẹ anybody tó yẹ kó máa create solid barrier between you and evil world bẹ́ẹ̀ ni adẹ láwọn product all in one ní ikú nìkan ni kò lè wọ ẹ̀rí ó wà halal ó wà scientific approved gbogbo àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent tí mo gba professor tí mo dẹ̀ gba doctor lé lórí iṣẹ́ tí mo bá ń lé ni bẹ́ẹ̀ ni tí bàbá mi fi lé mi lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà káàkiri Áfíríkà wa náà alhamdulilayi àfi ṣe ìyanràn látúnṣàkú amfusakun wọ́n alamu bímọ ní ntakọ̀ má pera ẹni nǹkan ọlọ́run ọba nìkan ẹ gẹ́ẹ̀tì ọ́ọ̀lì wọn ikú nìkan ni kò lè wẹ́ gẹ́ẹ̀tì miracle leaf mọ́ ìzẹ́mzẹ́m àti ewé ọ̀tọ̀tọ̀ 100 la fi preserve senna leaf wọ́n tàyàn lọ́fà ni wọ́n fún yàn nìkan jẹ ni so àti máa ṣàlàyé nǹkan èyíké nínú ìpèníjà ayé ń dàyàn láàmú ni àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni wọ́n mú nǹkan ọmọkùnrin ni aláwọn spare powder tàtú máa ń ṣe obìnrin tó ní fibroid tó ní blockage tube àbí tó ní ọkùnrin tí ó yẹ pé àbọ̀mọléèwé àbọ̀mọléké ọ̀bẹ̀gbẹ̀rẹ̀gbà tó ń gbàgbé nǹkan a ní ìsọ̀yè ní bẹ́ẹ̀ ni they are all powder ó dẹ̀ gba aláàbò kọjá wọ scientific approved ìsọ̀yè ní fọ́mọ kékeré àtàgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó epo lọ́wọ́ ayé nú àtúwọ́n ní special package tá a máa ń ṣe fún ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ bí sínú láì tààlà tó bá ń lo nǹkan ọmọkùnrin ẹ̀ ní fúwọ̀ tí ó lè perform dáadáa a ní package tá a ń ṣe a ní package tá a ń ṣe fáwọn tó bá ní diabetics within a month sugar máa kúrò nínú system wọn a ní package tá a ń ṣe fún obìnrin tó ń wojú ọlọ́run bá fọ́mọ terótù ọmọ ó nídìí kíni ó nídìí guidance gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé ẹni tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ ó yàtọ̀ sí arógbòsá ó yàtọ̀ sí ìdákọ́lẹ̀ ó yàtọ̀ sí pé ó nídìí manpower ó yàtọ̀ sí jẹ̀díjẹ̀dí kéèsì ọ̀tọ̀ nìyẹn so oríṣiríṣi ìpèníjà both natural and spiritual WhatsApp wa kò síbi tẹ̀wá àti product wa ò dé à ń lo DHL láti deliver product wa all over the world a dẹ̀ ń lo GIG logistic company ní Nàìjíríà bẹ́ẹ̀ ni láti deliver all over Nigeria tí bá dẹ̀ fẹ́ wá face to face bẹ́ẹ̀ ni ẹ máa rí wa face to face kò sí problem so àdúrà wa á gbà bí sílẹ̀ tàlá WhatsApp wa lórí +2761295638 gbogbo èyí tẹ́ ń gbádùn ètò wa fi ajé àti umura fi tawá lọ́rẹ̀ ní organization wa a nídìí ajé àti umura ní organization wa ẹ fún wa lájà àti umura kó máa jẹ́ sádàkọ̀ fún yín ẹ WhatsApp wa lórí +2761295638 sórí powder tó jó yẹn wà wá pín sí méjì wà get virgin olive oil ó ti rí virgin olive oil tó máa pè ní olive oil original wà wá da ìdá kan sínú ẹ̀ wà ṣèkè ẹ̀pọ̀ wà máa fi para èyí tó kù powder tó kù wà ra máa la díẹ̀díẹ̀ pẹ̀lú omi with warm water ordinary omi bí sínú láì tàlá gbogbo ogun ẹ̀mí òkùnkùn òun lára ń forí kókó alátakùn yẹn ó máa dohun gbàgbé ni bẹ́ẹ̀ ni lọ́dán wò kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní lẹ́ẹ̀kan sí account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lóní o masalamu wa ilal liqa'i.